Ó ti ṣẹlẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí bàbá gbàgede ìmọ̀. Ẹgbẹ́ OPC tí Gani Adams jẹ́ alákòóso wọn ti sọ pé òun fẹ́ gbé BGI TV lọ sí ilé ẹjọ́ nítorí àwọn ọ̀rọ̀ tó ń sọ nítorí Ìgbòho. Kí ni bàbá gbàgede ìmọ̀ ṣe? Kí ni iléeṣẹ́ BGI TV sọ tó bí Gani Adams nínú? Gbogbo ọmọ Yorùbá ẹ wá gbọ́, ẹ lọ gbàpò tí kẹ́ ẹ gbé sí àkẹ́ wá gbọ́ nǹkan tí bàbá gbàgede ìmọ̀ sọ. Yẹ̀yẹ́ yìí pọ̀ fáwọn OPC, àwọn náà ti bẹ̀rẹ̀ ṣe fíìmù tiwọn. Eléyìí ga ju o. Bàbá gbàgede ìmọ̀, ibo lẹ ti rírú fídíò eléyìí jáde? Bàbá gbàgede ìmọ̀ náà ti yarí kanlẹ̀ pé òun ò ní gbọ́, òun ò ní gbà lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho. Àfi tí ibà Gani Adams bá fi Sunday Ìgbòho lọ́rùn sílẹ̀, tí ò bá ṣe orogún mọ́ nítorí ìrù ẹkùn. Eléyìí tún ga ju o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kọjá síbí, ẹ gbàpótí, ẹ wá fojú yín lóúnjẹ, kẹ wá ń fetí gbọ́yàwó ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ sí bàbá gbàgede ìmọ̀. Wọ́n ní lọ́jọ́ Monday wọ́n máa gbé bàbá gbàgede ìmọ̀ lọ sí kóòtù nítorí ọ̀rọ̀ Sunday Ìgbòho, pé ńṣe ni bàbá gbàgede ìmọ̀ ńṣe ló ń fi àwọn OPC ṣe yẹ̀yẹ́ nítorí ọ̀rọ̀ Sunday Ìgbòho. Eléyìí pọ̀ o. Ó yá ẹ wá gbọ́ fídíò náà bí bàbá gbàgede ìmọ̀ bó ṣe sọ gẹ́lẹ́. Ayò mọ́tò tiwa ló bá rí inú gbó òun ni o, express road làwọn wá yìí o, mọ́tò tiwa ló bàjẹ́ síbẹ̀. Àwọn arètí kí bandit jáde o. Àtúwẹ̀ pẹ̀lú àwọn ìyàwó wa àtàwọn ẹ̀gbọ́n wa, ọ̀gá wa ni o, OPC led by Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, express la wà yìí o, inú gbó la wà yìí o. Àwa yàtọ̀ sáwọn ti bí o, ẹ ṣáà ti rí àti wà ní màá ń sin more than 3 hours. Ààrẹ ní tí o, ààrẹ ní bọ́ọ̀dì, ẹ ṣáà ti rí express road òun ni omi tó ti ń dáná tó tún jìnnà sí Gúrú Màrájì, ibẹ̀ la wà yìí o. Ẹ máa jẹ ẹ lọ o. lọ́yà gbà ọlọ́run express làwọn wà yìí o, àwa ti OPC àti wàhálà express inú gbólé express ń sìn. Àwọn ọdún àrètí kí bandit wa kọ́ jáde sí wa. Everybody ẹ máa jẹyẹ lọ. Àwa yàtọ̀ sáwọn ti bí o, àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́, àwọn ìṣẹ́gbẹ́ ìlú ẹ̀kọ́, gbogbo wa la lókè bá àtúwà bí pẹ̀lú ìyàwó àtọmọ wa. Àrẹ gbé mọ́tò ṣẹ́rí múra wa, ẹ̀rí pàjọ jagunjagun. Ṣẹ́rí sísí fíìmù tá a bẹ̀rẹ̀ Nàìjíríà yìí, àgàgà ilẹ̀ Yorùbá, ọlọ́jẹ́ káwọn sísí fíìmù yẹn tọ́, ọ̀ọ́ni ẹ̀yin lẹ́dá wà lálẹ́ báyìí o, 100 million, ó ti jẹ́ káwọn OPC fọ́ síta o, oríṣiríṣi ládẹ̀ rí báyìí, ẹ̀ka àwọn ẹ̀ka àṣọ ẹ̀kúrọ̀ ilẹ̀ kalẹ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ má bínú pẹ́ẹ́rẹ́ ni mo fi wọlé, ẹ̀rín pa mí ni látàná ni mo ti ń wo fíìmù lóríṣiríṣi títí fíìmù. Ó ga o, olórí kọ́kọ́ nígbà kan ní àti ní problem, gbogbo wọn ti ní problem. Tẹ́yà àgbàgbọ́ bá pe Gani Adams, ẹ jẹ́ kí wà tán náà, ẹ jẹ́ kí wà, ẹ káàárọ̀ ẹ káàsán kúrò lẹ́kalẹ̀. Ọ̀rọ̀ tó lọ lè tó tẹ́ wò yìí lórí BGI TV lórí YouTube, a jẹ́ Gbàgede Ìmọ̀ TV lórí Facebook, a sì jẹ́ BGI TV lórí TikTok. Ẹ máa fọ́lù wa ní gbogbo àwọn àyè yìí. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ṣe wa, tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ bàbá Gbàgede Ìmọ̀, tẹ́ bá ti fọ́lù wa lórí Facebook ẹ ṣe bẹ́ẹ̀, ẹ tẹ fọ́lù. Tẹ́ bá ti subscribe fún wa lórí YouTube, bá lórí YouTube lẹ ti ń wò mí, ṣùgbọ́n tẹ́ ti subscribe fún wa, ó yẹ ṣe bẹ́ẹ̀ sí kẹ́ subscribe fún channel wa. Ẹ̀yin tẹ́ wò mí lórí TikTok tí ẹ ti fọ́lù wa lórí BGI TV lórí TikTok, ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ fọ́lù wa. Ẹni kan tí mo fi wọlé láàárọ̀ yìí, ṣàdédé ni mo wà jẹ́jẹ́jẹ́ tèmi ní ìlú pálọ̀ lèmi ni mo wo fóònù, mo wá wo Facebook, ní mo bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi ara wọn ní ìta fi wọlé yìí, táwọn OPC fọ́ síta gan, tán fọ́ síta gan. Èmi ti mọ̀ ṣe rí bàbá wa Ọọ̀ni àti ọba wa Akeem Ọwádé,
kẹ́rí tẹ̀ méjì ṣe yẹ èmi mọ̀ pé kán lọ́rọ̀ onírù ni mọ̀ pé kán lọ́rọ̀ orílù ni èmi mọ̀ pé kíní yẹn máa da orí Gani Adams rú gan kódà àwọn ọmọ ẹ̀ ti fọ́n síta báyìí tọ̀kadà tí gbogbo ẹ̀ wọ́n àwọn àtàwọn yìí àwọn OPC ti Gani Adams OPC ti bá Gani oríṣiríṣi fíìmù àwọn tó nígbò ó ṣò fíìmù lánàá àwọn gan-an wá bẹ̀rẹ̀ fíìmù báyìí oríṣiríṣi dẹmọ náà wá dẹmọ kiri ìlú ẹmọ kéèyàn máa jàporó kéèyàn máa jàporó kán ṣàyàn ládàá kójú ọgbẹ́ kan wá tún fata gúngún sí i sẹ́wọ̀n bí tọ́wọ́n ṣe máa jàporó kiri exactly báwo OPC dẹ̀ ṣe jàporó ni mo dẹ̀ ń ka gbogbo kọ́mẹ̀ntì fídíò tó ń ṣe mo rí i pé ojú Yorùbá ti là ojú ọmọ Yorùbá ti là gan tẹ bá lẹ̀ ṣògùn kà mọ́ ẹni máa jó jẹ́wọ́ ò ní dúró gbogbo oríṣiríṣi tó ń ṣe lórí social media yẹ́bí ò lè wojú kúrò ó kódà ó kàn máa ń yà mí lẹ́nu ni tí bá ní láti lè lọ pé màá dákẹ́ lórí Gani Adams mi ní sọ̀rọ̀ tẹ́ bá tún máa rí ìtọ́ tó máa ṣe báyìí á tún yà yín lẹ́nu pé àwọn àgbàlagbà kan ní làákàyè wá ìtàn wùwà báyìí Ọlọ́run káre o Ọlọ́run káre Ọlọ́run mọ bó ṣe máa ń sẹ̀sán mo fọlọ́ búra ó mọ bó ṣe máa ń sẹ̀sán wọ́n jáporó gidi sìn in fact physical attack ni wọ́n ṣe fún ìlú ẹkùn gọ́nsìn tó bá pé wọ́n mọ nǹkan tán lè lò láti máa pa gbogbo ọmọ ìlú ẹkùn káàkiri wọ́n lè ṣe because ẹjẹ́ tó dá yìí sí people are wise ojú àwọn èèyàn ti là ǹjẹ́ mọ̀ pé kódà nú àwọn tí wọ́n ń tẹ̀lé Gani Adams tó ń pera wọn l'OPC Gani Adams ṣẹ̀bílí pé lára àwọn ọgbọ́n níṣẹ́ ti ń kúrò ní OPC sincerely ṣe pé bóyá wọ́n lọ ṣalamí tó ń kúrò sincerely sí tí wọ́n ti lọ́jọ́ ìlú ẹkùn àwọn OPC section míì lànà tí wọ́n lọ tẹ́lẹ̀ but látẹnu àwọn OPC Gani Adams sí wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn gan ti because àwọn tó ń join OPC Gani Adams tẹ́lẹ̀ náà irọ́ tó ń pa fún wọn páwọn jà fún Yorùbá ẹlòmíì fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ẹlòmíì fẹ́ gbèjàlẹ̀ Yorùbá but kò rí ó ń rò pé OPC Gani Adams yẹn ó ń rò pé bóyá wọ́n jà fúnlẹ̀ Yorùbá lọ ẹni yẹn ṣe lọ join wọn níbẹ̀rẹ̀ so àwọn míì wà tó join wọn tí wọn ní choice torí pé wọ́n ń wá báwo làwọn náà ṣe lè gbèjàlẹ̀ Yorùbá but as soon as tí Ìgbòho dé pẹ̀lú ìlú ẹkùn wọ́n gbé méjèèjì wò wọ́n dẹ̀ mọ̀ pé rọ́lá wọn pa ní OPC ti Gani Adams wọ́n mọ̀ pé àwọn kan fi ń kàṣì cruise ni àwọn ọmọọṣẹ́ wọn yẹn wọ́n rí pé kò sí kankan tó ní níní àwọn èèyàn orí àwọn èèyàn òkú náà àwọn èèyàn gọ́ àwọn èèyàn dense people are not so daft ẹ wo reactions àwọn ọba wa ẹ wo nǹkan tó ń ṣe because ṣẹ́rí social media also the global village débi pé kó sónú yàrá ẹ kó só nínú yàrá ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo ayé bá ti gbọ́ ẹ wo bí information ṣe ń travel very fast thanks to social media so gbogbo nǹkan tó ní kálukú ń ṣe àwọn èèyàn wò àwọn èèyàn mọ̀ àṣà àwọn olóṣèlú wá ní ẹ má ṣẹ́jú sérò èrò mọ̀bí tó lọ a nídìí láti bribe ẹnikẹ́ni àwọn èèyàn mọ̀ talent tó jà fúnlẹ̀ Yorùbá àwọn náà sọ di competition ṣé bí ìwọ ẹkùn wà ń bẹ ṣé bí Àmọ̀tẹ́kùn wà ń bẹ kí ló dé táwọn àwọn ọ̀gá Àmọ̀tẹ́kùn ṣe tako ìwọ ẹkùn ìgbà orúkọ ti jọra o wọ́n máa pa star wa o àwọn èèyàn ò sọ̀rọ̀ àwọn bàbá wa jọ̀hún àwọn Àgbẹ̀kọ̀yà ṣé báwọn bàbá wa jọ̀hún náà dágbẹ̀kọ̀yà lẹ̀ kí ló fa Àgbẹ̀kọ̀yà gbogbo wẹ́ẹ̀tì ẹ̀ làgbẹ̀kọ̀yà ti dìde ókè ẹgbẹ́ yẹn dẹ̀ ṣì wà dọ́là táwọn èèyàn ṣì ń ṣàgbẹ̀kọ̀yà yẹn ó lè má popular pàṣẹ bọ̀tán ṣì wà àsúdà sílùú ẹkùn bẹ̀rẹ̀ gbogbo wọn ni wọ́n lọ síbẹ̀ wọ́n fi Àgbẹ̀kọ̀yà wọn lẹ̀ bọ̀tán ṣiṣẹ́ hand in hand
pẹ̀lú ìlú ẹkùn, àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ adinat pẹ̀lú ìlú ẹkùn. sí result làwa fẹ́, unity la fẹ́, a fẹ́ division. It is only OPC ti Gani Adams. Kódà àwọn OPC section tó kù, they were with ìlú ẹkùn. Wọ́n fọ́ OPC wọn lẹ̀, ṣùgbọ́n wọ́n join ìlú ẹkùn pé ó yẹ gbogbo wọn nísìn nílẹ̀ Yorùbá, gbogbo homemade security outfit, local security outfit, gbogbo wọn pawọ́pọ̀ sójú kan sìn tó jọ ń ṣiṣẹ́, except OPC Gani Adams. Òun nìkan ló kù tó fẹ́ gbá kó lè dìbò rárá o, mi ò ṣẹgbẹ́ ọmọ yẹn o, mo gbọ́dọ̀ dá wà ní o, mi ò ṣẹgbẹ́ o, OPC tèmi ti wà 50 years àbí kí ló láwọn celebrate bóyá 50 years ago àbí kí ní kan years ago làwọn ti bẹ̀rẹ̀. So he see himself, to me ìtọ́pẹ̀ ní superiority complex kò jù yẹn lọ. He is feeling too big láti sọ pé jẹ́ kí ni àti Sunday jọ ṣe lọ ṣe ń sọ lórúkọ Sunday Igboho Fẹ́mi Wúgèrè, because I don't know, mi mọ kí la fẹ́ gbà nílẹ̀ Yorùbá tó kúkú wá le tó yìí. ṣé bá achievement ni gbogbo wa fẹ́, ṣé bá fẹ́ kí ilẹ̀ Yorùbá bọ́ lọ́wọ́ Fúlàní apanirun àtàwọn ọmọ ìlú mi bíi Yíbò bíi Yorùbá táwọn náà ṣe bí Fúlàní tí wọ́n jiyàn gbé, because I must confess to you, Fúlàní nìkan kọ́ ló ń jí wa gbé o. Àwọn Yorùbá, Ìgbò, Haúsá, àwọn náà ṣe bí tó máa gbé láwà ní báyìí táwọn náà máa faṣọ bojú. Àgbóyè àwọn kan ti mú káàdì pé kì í ṣe Fúlàní pàṣẹ. So gbogbo àwọn tó ń ṣe àìdá yìí ní ìlú ẹkùn níìdì, ó ní gbogbo wa gbọ́dọ̀ pawọ́pọ̀ ká reach out from our locality, from our community, irrespective of ẹgbẹ́ tó ń kó wa, kó sì tó kan àwa, ẹni tó fún wa ní result la mọ̀. Èèyàn 176 ni wọ́n jí gbé Kwara nígbà tí wàhálà ìlú ẹkùn bẹ̀rẹ̀ yìí tó di kí ìlú ẹkùn máa lọ kó máa bọ̀. Ọlọ́run ti ṣeun, ìjọba gbọ́ pé 176 ó ti nǹkan tí gbogbo ayé ń gbọ́ ìlú ẹ̀ nígbà tí ìlú ẹkùn lọ bẹ̀ tó wá di pé wọ́n tákù ìlú ẹkùn. Blessing in disguise ló jẹ́ fáwọn 176 yẹn, because it was then people were ready to listen. Wọ́n ti já 176 gbé láti February, àwọn èèyàn yá sí. But as soon as ìlú ẹkùn lọ síbẹ̀ tó di pé wọ́n criticize wọn, kọ́ máa wà mọ́, kọ́ máa ṣe kíní táwọn Fúlàní sọ, fine. Ó di nǹkan tíjọba gbọ́ pé àṣé àwọn 176 kan wà bí kan, wọ́n tẹ̀ work towards country, wọ́n tẹ̀ release wọn, nísìn wọ́n ti wálé. Gbogbo 176 yẹn ti wálé, ká máa dúpẹ́. Ìlú ẹkùn náà ṣe ti ẹ̀dún ẹ̀. Bí ìlú ẹkùn ò bá lọ Kwara, tọ́rọ̀ ò di gbọ́n mi sí omi ò tó. Àwọn 176 yìí ò ní popular pé wọ́n wà lógbó, ìjọba ò ní yà sí wọn. Ìjọba ò ní yà sí wọn, but fortunately nígbà tí ìlú ẹkùn bẹ́ẹ̀ sì ní ṣe wàhálà lọ́bẹ̀, kí ló dé tó PC ò lọ gbogbo àwọn ibi tá à ń sọ ìtẹ́lẹ̀ before kí ìlú ẹkùn tó lọ. Ẹ wá sọ di fracas, ẹ̀yin náà fẹ́ gba college. As soon as ẹ gbọ́ pé Ọọ̀ni ṣe promise 100 million, wọ́n dẹ̀ endorse ìlú ẹkùn, ẹ wá fún àwọn ọmọ yín. OPC tó ń retí lẹ́tà tẹ́lẹ̀ wá retí lẹ́tà mọ́, gbé wọ́n retí lẹ́tà pọ̀ lọ́dọ̀ ìjọba báyìí, àwọn náà ti fọ́n síta. Ṣé gbọ́ tẹ́ni yẹn sọ àwọn yàtọ̀ sáré ilé ẹ wá jẹ ẹ lọ àwọn ará wa bíbà pẹ̀lú kù bá lọ́rùn, wọ́n fẹ́ lọ jagun, ẹ kó fúlẹ̀nì sọ́rùn, ẹ ká àgbo sọ́wọ́, ẹ kó ẹyẹ ẹ̀wọ̀n Ìgbòho àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ báwọn ṣe rí ìgbà tán wọnú gbó. Ẹ wo bọ́n ṣe rí, ẹ wo ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀jọ́ lọ jagun, ẹ wo ẹ̀yin jagunjagun. Tẹ ẹ ń pè ṣé ẹ lọ disco party ní abẹ́ lọ night club, ẹ kàn tọ́ra yín àádọ́ àwọn ojú abẹ́ lélẹ̀ àyàtọ̀ sáwọn kiri lélẹ̀ àti wà pín pẹ̀lú àwọn ìyàwó àtọmọ wa tẹ́lẹ̀ lọ jagun. Ìbáàd ẹ wo wọ́n kàn tiẹ̀ sọ jà lórí nǹkan gbà wálẹ̀ yìí, wọ́n kàn sọ di yẹ̀yẹ̀, wọ́n kàn sọ di sísìn fíìmù ọlọ́jà lè wò tán ló dá bàbọ̀ yìí. Ẹ bá wa bẹ̀ Gani, ẹ bá wa bẹ̀, ó ti tó ó ti gbọ́ orí ti ẹ̀rọ. Tẹ́ bá máa jagun yín Gani against pé ká lọ ju ogun,
kán máa rìkọ́ọ̀dù ó làwọn ọmọ ẹ̀ ṣe ojú ogun ò tiẹ̀ náà lọ ogun tán jàdà ẹ bọ́ sáàrin títì ẹ kó kù bá sọ̀rùn ẹ wọ fáyín ìtẹ̀lẹ̀ ṣòkòtò àtẹ̀wù ẹ kó bàtà tó lé jù ẹ kó sí sẹ́sẹ̀ ẹ gbé chéènì sọ̀rùn ẹ wá ní mọ́tò ńlá ààrẹ express ààrẹ títọ́ jáde ààrẹ ọ̀rọ̀ jáde ààrẹ ọ̀rọ̀ jáde àríbà àti Gani Adams àti bàbá OPC àwọn ilé àwọn yàtọ̀ sí wọn ẹ máa jẹ ẹ lọ́nà mo wò títí ẹni pé mo tó ní kò sì sí máa mo fídíò ẹ̀ tó 200 times lánàá mo rẹ́rìn yó lójú ogun àwọn tó ń jagun gangan àwọn àmọ̀tẹ́kùn tó ń lọ sójú ogun gangan sáwọn ráyè gbogbo jágẹjàgá tẹ́yìn ṣe àkójọ ìnìsọ níbo ìlú tí mo wọ ìlú Ìgbòho wọ jáláwo tàbí mo kó sọ́rùn ìlú kó sọ́rùn pẹ̀lú jíìn tọ̀nbọ̀nù gbó gidi mọ́tò tí mọ́tò wá bàjẹ́ sí báyìí ìlú mọ́tò lè bá tó sọ́wọ́ ọlọ́run ṣàánú wa ó sì fún fíìmù tó ṣó pọ̀ gan o ẹni Ìgbòho ń ṣó fíìmù mo sọ́jọ́ kìíní àná pé ntẹ́yìn lè ṣe lẹ́ sọ yẹn ẹ bí àwọn àmìwá léèrè ẹ bí Túnjí Dùsù léèrè Inspector General of Police wípé arrest gbígbàlẹ̀ tí wọ́n gba àwọn ọmọ ahoro àbí ehoro náà pè wọ́n yá wọ́tà kankan ẹ̀ tó gbé l'Ògbómọ̀ṣọ́ ǹjẹ́ Ìgbòho play any significant role nínú gbígbà àwọn ọmọ yẹn lẹ̀ náà ẹ bí wọ́n pé ta ló bá wọn confam pé wọ́n wà ní gbòòbí báyìí Inspector General léèrè ẹ bí wọ́n pé ṣé fíìmù tí Ìgbòho lọ ṣóǹjọ́ yẹn ń tó help náà àbí kò help adé fi gbogbo àfojú ara wa rí pé inú deep forest làwọn eléyìí lọ ẹ wá dúró lẹ́gbẹ̀ẹ́ títì ẹ wá ń ṣó ara yín àti Gani Adams àti bẹ̀rẹ̀ OPC lélẹ̀ eléyìí ní kọ̀kọ́ bá tún ṣògbè tún fún wa níbi ìjẹ́ fún alálọ́dá fíìmù ẹ wò lọ àwọn ilé gidi plé orin ni o ẹ wò bí ẹni ọdẹ ẹlẹ́yà àkọ̀tọ̀ ọdẹ bẹ́ẹ̀ rojú ogun Fúlàní náà wáyà Fúlàní wọ́n kàn lóko ráìsì kan oko kan tí oko àgbẹ̀ kan ládùúgbò wọn bẹ̀ wọ́n gbébọn wọ́n wá ṣe báyìí kiri ẹ wò wọ́n ókè bóyá tírénì náà wà àbí kí ni ká pè à ń sọ fún wa pé ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ OPC wà lọ́yọ̀ state wà ní Ṣakí OPC wà lẹ́lẹ́ ń kọ́ ní Ọ̀yọ́ state Ṣakí wà tí bàbá OPC bàbá Gani Adams ìkànnì ó tún sì kù àwọn kan tó rè ojú ogun náà wà mẹ́rin wò wọ́n yẹn ojú ogun bá play yẹn káyé wò kájí fún fọ́nù. ìgbàgbọ́dúwà o ẹ̀dá mi máa jẹ orí mi máa jẹ ìgbàgbọ́dúwà o ẹ̀dá mi máa jẹ ìgbàgbọ́ OPC o orí mi máa jẹ ìgbàgbọ́. inú ilé náà tò síbi tán ojú ogun lẹ̀ rí yẹn ojú ogun ni gbogbo wọn wà ó tún sì kù bá tún tó mi dátúntún wà ojú ogun mi tọ̀ tún wà ẹgbọ́n tẹ́lẹ̀ sọ ẹ̀lọ́ irú ẹkùn wọ́n ṣò fíìmù àbí ẹ wá wo fíìmù táwọn ilé ìṣó wọ́n kàn lọ mẹ́rin kan àtàwọn bíi mẹ́rin márùn-ún lára wọn káwọn yẹn ṣe aráàlú àwọn yẹn dúró kan ṣe aládùúgbò yẹn wọ́n wá lọ dé ẹnìkan mọ́lẹ̀ nínú wọn wọ́n mú bọ̀ òun ló dá gbogbo ìlú láàmú àwọn ọlọ́pàá wá mú ó ṣáwọn ọlọ́pàá ládàá àwọn ọlọ́pàá wá sá lọ can you imagine even wọ́n tún ní dípò ọlọ́pàá wa ọlọ́pàá tó gbé ìbọn wá arrest èèyàn ẹnìkan wá mú àdá ẹnìkan ṣó wá má lọ wá ṣáwọn ọlọ́pàá yẹn àwọn ọlọ́pàá yẹn lè wọ́n wá sá lọ can you àwọn ọ̀rọ̀ tí ò make sense àwọn ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sétí ẹ̀yin tẹ́ nípò wọ́n ṣó fíìmù jọ kìíní àná ìtẹ́yìn ṣe kí ló fi yàtọ̀ ẹ kúkú lọ sọ́dọ̀ ọdún ẹ pọdún Adékọ́lá máa bá yín pè tẹ́ bá ní nọ́mbà ẹ pé Ibrahim Chatta kẹ́ ẹ sọ fún wọn pé ẹ mọ fíìmù art because in that one is a pure film stage play
bá play láti bẹ̀rẹ̀ kí gbogbo ayé náà gbọ́ nǹkan ṣe nínú fíìmù yẹn. You say OPC is not working. You say OPC is not working. Do you see my boys? Everyone is right here. And I lead this team. We are inside bush. You see? The security of our community is very important. I will do anything possible in our power to make sure everyone is safe. Kò sáyé fọlẹ̀, kò sáyé fọlẹ̀. Àwọn àmì, Odua, lead by Ìbà Gani Adams. Stand up. Yeah. Sorry. Wọ́n terrorize ìlú. Wọ́n láwọn ọlọ́pàá wẹ́ wá lánàá, ó ṣá wọn sá lọ. Àwọn olóṣèlú yẹn wá wálé ní. Ọkàn ò ní balẹ̀. Ẹ máa wọ́ lọ. Ẹ máa wá ké tó fi ṣáwọn ọ́fíìsà mi. Ó ṣá wa láìké, ó ṣá wa ládàá. Wọ́n terrorize odò òṣèlú Aláró, city criminal. Ẹ máa wá àwọn àdá tó ṣáwọn ọmọ mi. Yeah, man. God bless you. God bless. Èmi máa wà ládùúgbò yìí 247. Ṣé ẹ rí mọ́tò Hilux tó ń bọ̀ ẹ̀? Mọ́tò ẹ̀ náà fi kó gbogbo wọn wá. Wọ́n wá wà níbi tí igbó wà létí abúlé. Gbogbo ọ̀nà bọ́lẹ̀ bẹ́ẹ̀ náà act fíìmù yẹn. Sí. Tẹ́ ẹ bá rẹ́dì láti gbèjà Yorùbá. A welcome yín. You understand? But ẹ má ṣe nǹkan tí yín, ẹ má ta sí ìwọ ẹ fi gbowó lẹ̀. Ẹ má ta sí ìwọ ẹkùn, ẹ má pẹ́ ẹ ṣe yìí. Tó yẹ yín, ẹbẹ́ ti mẹ́nìkan báyìí, àdúpẹ́. Ẹ wá ṣe nǹkan kan fún mi. Àwọn èèyàn yín mẹ́rin bí márùn-ún ni tó wà nígbèkùn àwọn Fúlàní. Ṣé wọ́n ti release wọn látijọ́ yìí? Gbogbo ẹ̀yin tẹ́ mú Fúlàní, ṣé Fúlàní lẹ mú àbí Yíbò àbí Yorùbá àmọ́ okùn? Ẹ̀tẹ́ wí yìí o, inú gbó lẹ ti mú bọ̀. Ẹni tẹ́lẹ̀ lọ́wọ́ dé lẹ́sẹ̀ tẹ́lẹ̀ lọ pé action! Àwọn amúwò náà gbogbo tó ń ṣe nínú fíìmù táwọn wò, àwọn náà wá ṣe tiwọn. Ẹni tí èèyàn máa bọ̀, ìwọ la mú ọlọ́pàá. Àwọn ọlọ́pàá wẹ̀ wá lánàá, ó ṣá wọ́n sá lọ. Ẹ̀rọ àkẹ́ àti àdá tó fi ṣá àwọn ọlọ́pàá. Ìyẹn nìyẹn, ọlọ́pàá wá yàn wá. Ó wá yọ àkẹ́ àtàdá wá fi ṣáwọn ọlọ́pàá. Àwọn yẹn wá gbẹ́jẹ̀ sá lọ. Tọ̀hún dẹ̀ sì wà nínú ìlú yẹn. Àwọn ọlọ́pàá wọ́n ní kóra wọn dé ní 2 million 3 million kan wá bùkátì tọ̀hún jẹ́ mọ́nú bẹ́ẹ̀. Ẹ̀yin OPC lẹ wá lọ arrest ẹ̀. Àwọn OPC Ìbà Gani Adams wá lọ arrest ẹ̀. Àná ọ̀rọ̀ pé wèrè làwọn táwọn ń ṣòfin fún. Wọ́n fẹ́ kó kọ̀ǹgà wọ́n fẹ́ kó búlọ́ọ̀kù sí wa lọ́pọlọ. Ọmọ pàápàá wà sí ẹ pé àkú èdè wa a máa verify gan. Ìtẹ̀dẹ̀ ṣe yìí nǹkan tẹ́ sọ lẹ Yorùbá dà yìí àánú dẹ̀ ṣe mí gan. Torí pé Bíbélì ní ilé tí a bá fi tọ́mọ ìrì ló máa wó. Gbogbo ayé rí pé irọ́ tó tóbi lẹ́ ń bá ní OPC yìí yẹn ti Gani Adams. So kò pẹ́ tí rí fi ń wo sí kò jẹ́ wá rárá nílẹ̀ Yorùbá. Okay, ask them what is the rationale behind this thing you are doing? Kí ni reason tẹ́ fi ṣe tẹ́ ṣe? Because one, you want to be relevant. Ẹ fẹ́ káyé rí yín pé ẹ̀yin náà ẹ wà lé o, ẹ lọ́mọ ogun o, àbí? Number two, ẹ fẹ́ fi discredit ìlú ẹkùn. That is the major reason tó wà lẹ́nu yín. Báwo ni ìlú ẹkùn ṣe máa wọlẹ̀? Báwo ni ayé ò ṣe ní gbọ́rọ̀ ẹkùn mọ́? Báwo ni ìlú ẹkùn ṣe ní jẹ́ nǹkan? Báwo ni Ìgbòho fún rẹ̀ ṣe fẹ́ kú? Àwọn nǹkan tó wà lẹ́nu, àwọn nǹkan tó jẹ yín lógún jù ó nìyẹn. Àwọn ọmọ ogun tẹ́lẹ̀ ní tẹ́ kó pamọ́ tẹ́lẹ̀ tẹ́ ń retí lẹ́tà. Ṣéjọba ti wá fún yín lẹ́tà ni? Làwọn ọmọ yín ṣe ń jáde sí ni àbí báwo? We don't understand. And that is my question. All of a sudden, akọ̀rí pé kó wọn jáde, wọ́n ṣó fíìmù oríṣiríṣi. Ṣé ìjọba ti fún yín lẹ́tà tẹ́ ẹ̀ retí látogún ọdún tó ti ń pa Yorùbá tẹ́ ẹ̀ dìde? Ó ṣe jẹ́ ẹ̀sìn. Ṣé àwọn ìjọba yẹn ti fún yín lẹ́tà àwọn tẹ́ ẹ̀ retí? Wọ́n ti fún yín lẹ́tà, ti fún yín go ahead.
tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ kájẹ́ táwọn ọmọ yín ṣe illegal ni kájẹ́ táwọn ọmọ yín ṣe kiri it is illegal because wọ́n ti legalize wọ́n ti fún yín lẹ́tà yẹn pé ẹ jáde ẹ̀yin tẹ́ ẹ̀ retí látijọ́ ìlú yẹn tẹ́ ẹ fífi ti ń gbọ́ pé wọ́n jí àwọn èèyàn gbé wọ́n pa ọmọ Yorùbá tẹ́ ẹ fi kúrò ní ànàpájà àtẹ̀jókòó sí tẹ́ ẹ fi command àwọn 50 million ọmọ ogun tẹ́ ẹ ní sorry 5 million ọmọ ogun tẹ́ ẹ sọ pé ẹ ní ṣé 5 million náà 50 million jẹ́ mọ́ iye tán pè mọ́ either 5 million or 50 million ṣáà àwọn ọmọ ogun yẹn command wọn gbogbo láti 2021 tá àti rí anybody gbèjà wa mọ́tọ́ ti gbé gbòó gbàtẹ́ tí ni pé wọ́n ti gbé gbòó gbàrà kí ṣe ló dẹ̀ yẹ kẹ́yìn gbogbo wọn tó wá ń dẹmọ yìí ṣé lè kẹ́ kó wọn síta ń gbà yẹn. One, OPC was registered, it was recognized by government, so kò sí tẹ́yìn ṣe tó wà ní illegal, so yẹ kẹ́ bọ́sítà ní gbogbo ìgbà yẹ kẹ́ máa gbèjà wa. By now kódà tí mo bá dé gan kò ní lẹ́nu ọ̀rọ̀ torí àti bá wà used to ìgbèjà tẹ́yìn gbèjà wa, but you refuse to do that. Ẹ wà nù yàrá yín, ẹ wà nù comfort zone, ẹ ń wá gbádá funfun kiri ẹjọ́ yẹ agbọ́pàá ẹjọ́ yẹ lógun ọjọ́ àrí àgbà àríkúyẹrí ẹ bọ́ síta ẹ bá wa jà kọ̀ọ̀kan àwọn ọmọ yín tó wá kalẹ̀ sìn ẹ kó wọn bọ́sítà. We don't see their impact, we don't feel it. Àmọ́ pé ẹ exist. Party lẹ́yìn kan lọ kùrà tọ́dẹ̀ pa Yorùbá lọ mẹ́sàn-án mẹ́wàá ẹ kàn lọ party from one party to the other. A máa rí lọ́dọ̀ àwọn kódà bí táwọn ọba jókòó sí ẹlẹ́dì láti jókòó sórí àpèrè ọba pàápàá bí tẹ́ láwọn ọba wa fẹ́ dé. What else? Àwọn tá a mọ̀ yín fún tẹ famous fún nìyẹn. We don't know you as jagunjagun and mark you your people usually sell it down. Ààrẹ tàwọn kò ń ṣàrẹ tó máa wọgbó. Gbogbo ààrẹ tó ti ṣíwájú agbádá náà wọ̀ Abíọ́lá wọ agbádá kìnnìkan wọ agbádá là ń gbọ́. Ẹ̀dẹ̀ máa tún sọ àwọn tá a ti kọ lẹ́tà síjọba wọn ti approve láti 2021 lẹ́tí kí bẹ́ẹ̀ kọ lẹ́tà síjọba wọn approve. Ẹ wá dúró ti lẹ́tà yẹn títí nígbà tí Ọọ̀ni wá fún ìlú Ẹkùn ní 100 million tó fún ní loss tá a gbọ́ pé Aláàfin náà lọ́wọ́ sí tó tún fún ìlú Ẹkùn lówó the next thing ta lè máa rí lẹ́yìn ẹ̀ níṣẹ́ làwọn ọmọ yín lẹ kó wọn síta ẹ̀yin náà fẹ́ 100 million tí aláìkò yé mi kò yé mi ìjẹ fídíò yẹn tún ṣì kù ìdókòwò kọ́ wá bíbá ní o pápá o ààrẹ kọ́ mi àwọn fídíò yẹn pọ̀ ẹ tún wà pẹ̀tù ẹ̀dá tún bá àwọn eléyìí Ọ̀ṣun-Òṣogbo ilé o ẹ̀yà jágbọ́. wọ́n pé wá wọ̀n ní pé lọ Ọlọ́run jagunjagun yàtọ̀ sólú ọdẹ jẹ́ kán mọ́. ẹ̀yin ọmọ OPC ti gbà náà bẹ́ẹ̀ mọ̀ sọ fún yín OPC lọ́nà OPC nípa Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ló mú ọfẹ́ o bẹ́ẹ̀ lórí. àwọn òdòyàwó yàwó àwọn òdàlẹ̀ o àwọn òdẹ̀gbáyà láyà àmọ́jú oore tó bá fẹ́ jagun re ṣẹ̀pọ̀nà yàtọ̀ sọ́sùn jagunjagun yàtọ̀ sólú ọdẹ ẹ̀jẹ̀ kan mọ̀ Ọ̀ṣun-Òṣogbo ọdún ìbá ẹ̀kọ́ tí wọ́n mọ̀ pé wá sówó ọmọ àlùbáríkà ẹ̀kú bá lé ọ̀rọ̀ arówó náà kárájé jẹun. I know anything they will say wọ́n máa compare gbogbo dẹ̀ láyé tiwọn. Àwa tá à ń dáhùn là ń dáhùn yìí ẹ̀ lè ríbi tí gbogbo ti tọ́ kámẹ́rà tó wá ń dá Gani Adams ló ń pẹ́ bàbá Gani Adams àbí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìkan tá a kàn gbọ́ tó sọ́jọ́ kan ni pé ẹ̀ ń pè mí lé àfẹnujáwáyà òfẹnu gate sọrí tí bá délé rẹ̀ ìfẹnujáwáyà lé rẹ̀ kúlukúlu táwọn èèyàn fi ṣe skit gbà ẹ̀. Oríṣiríṣi orúkọ lẹ ti pè é, it doesn't have time for you. ìjọ Wednesday tí mo délé ẹ̀ èyí tí mo tún bá gbòòrò tó ń ṣe kọjá bẹ́ẹ̀ wọ́n gbé máàpù báyìí máàpù gbogbo lẹ́ Yorùbá wọ́n gbé báyìí ni tí wọ́n strategize lórí boni bíbá ìnigbó wà ibi ìnigbó wà àwọn tó rẹ́dì láti ṣe nǹkan àwọn tó jẹ́ pé ààbò lẹ́ Yorùbá ló jẹ wọ́n lógún. They believe after humanity every other thing comes. Bẹ̀tẹ̀ ní owó yẹn lẹ́yìn bá dín náà tẹ́ kó wọn síta ń sìn
kọ́ọ̀dì náà wá ní kó pè yín àbí abẹ́ máa rí lọ́ọ̀jì OPC bẹ́ẹ̀ kẹ́ lọ rí lọ́ọ̀jì OPC lọ́sùn kọ́ọ̀dì náà lè rí yín kẹ́lẹ̀ délé àfihàn ni kẹ́ lọ kí kó náà sọ pé fún OPC tuntun the new OPC ìbọn bẹ́ẹ̀ ni OPC fighter bẹ́ẹ̀ kẹ́ rí new OPC fighter kẹ́yìn náà wá gbé lọ sọ́sùn because wọ́n lọ lọ́ọ̀jì ìlú ẹkùn lọ́sùn ni wọ́n dẹ̀ mọ̀ pé a kì í kọjá níwájú ìta ọba ká má kọ̀bà níbo ló mú kó o dé ọ̀dọ̀ Ọọ̀ni kò lọ torí pé a kọ̀ nílé fóònù lówó kò tí ẹ̀ mọ̀ pọ̀ ní máa fóònù lówó ó lọ láti lọ kí bàbá pé bàbá kẹ́ ẹ pẹ́ láàfin o àwa lọ́ọ̀jì ìlú ẹkùn ní Ọ̀ṣun state yín o kódà mo gbọ́ lẹ́nìí pé lánàá pé ìlú ẹkùn gan ti dé àwọn ọmọ Yorùbá Delta wọ́n ti pè wọ́n ti lọ́ọ̀jì ìlú ẹkùn Delta state. Mo ní definitely àwọn ọmọ Deltas kan believe pé Yorùbá làwọn ṣe mọ̀ pé Ẹdó àti Delta ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá ní àwọn méjèèjì ṣe mọ̀ pé Yorùbá side wà ní wọn ẹ máa gbórúkọ tó ń pera wọn náà Ọmọtúndé wà nínú ẹ̀ tẹ́ máa gbọ́ Ọmọtúndé mo ti gbọ́ rí àwọn kan àjọ gbélé ńgbà yẹn Àánú Olúwa Ọmọtúndé Bámidélé Bámipagaga Bámidélé and they are Deltas wọ́n ti lọ́ọ̀jì ìlú ẹkùn Delta náà so ti kárí tó ti kárí ni tó ti kárí ilẹ̀ Yorùbá ni tẹ́ bá lẹ̀ láwọn ọmọ ogun tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ fi ran àwa Yorùbá lọ́wọ́ táwa rẹ̀ nìkan tó dìde tó ń gbèjà àwa Yorùbá táwọn èèyàn ní wá dìde tó bẹ̀ sí ní tákù ẹ̀ Ọlọ́run á gbèjà onítọ̀hún Ọlọ́run á gbèjà ẹ̀ so gbogbo ìtẹ́ ìṣe gbogbo fíìmù tẹ́ṣẹ̀ ìṣó yìí ó ti late mercy after death ni tẹ́yìn náà bá fẹ́ gbọ́ 100 million tí ẹ kọjá sọ́sùn ẹ jẹ́ kán rí yín dáadáa ẹ ṣó fíìmù yẹn kó pọ̀ kẹ́ wá kójọ kẹ́ lọ fún Ọọ̀ni ẹ wò wá sà àwa náà ti bẹ̀rẹ̀ ó yẹ mú wá kẹ́yìn béèrè kò yé mi àwọn bàbá yẹn àwọn bàbá arúgbó àwọn tó àbá tó Gani gan bí wọn rẹ́dì láti bá sòdodo ọ̀rọ̀ bókànràn yẹn ṣe náà tún attack bókànràn yẹn ṣe ni wọ́n tún attack ẹgbọ́n àwọn tí bàbá àgbàlagbà yìí gbọ́ tó sọ. ọkùnrin kan sọ ààrẹ tó lọ tó jáde tó lọ jagun tó ń ṣe ọ̀wọ́n ọba táṣẹ wà lẹ́nu wọn gbà yín náà pàṣẹ fún ààrẹ pé ààrẹ ò iṣẹ́ ta gbẹ̀ ẹ́ fún ti dé o wá jáde báyìí o kò lọ ṣiṣẹ́ yẹn náà kò sí ọba ó dẹ̀pọ̀ ọba ò láṣẹ nísìnyí ọba ò láṣẹ lẹ́nu mọ́ ìjọba ti gba gbogbo àṣẹ wọ́n dẹ̀ ń sọ fún àwọn governors pé kàn ṣiṣẹ́ yìí wọn ò lè ṣe o wọn ò ṣe òkè nígbà tó ń ṣe iṣẹ́ ààrẹ ni kó wá jáde ǹjẹ́ ta bá jáde tí nǹkan bá tó ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé ọ̀hún ní sọ pé ọ̀hún ní ṣáàjù ààrẹ fún murder case àbí pé ó pààyàn àbó ṣe kínní ó dẹ̀ sọ pé àṣẹ wá látọ̀dọ̀ wọn kí a fẹ́ ṣe tẹ́ bá ní OPC ògbìyànjú àgbẹ̀ tó lámẹ́ta yìí ààrẹ sọ wípé gbogbo gómìnà southwest gbogbo south wa ń bíbà southwest wa pé kán bá president sọ̀rọ̀ kán fún wọn ní àṣẹ kán fún wọn lápúrúfà pé láàrin oṣù mẹ́fà wọn ò ní gbọ́ nǹkan tó jẹ́ bandit nílẹ̀ Yorùbá wọn sọ̀sọ̀ láti bí oṣù mẹ́fà ààrẹ ti repeat ẹ̀ kò sí nǹkan tó ṣe o ẹkọ́jọ̀ wa sọ fún mi gbìyànjú sọ̀rọ̀ bàdó la fẹ́ sọ ni nígbà tí ọlọ́pàá ṣe tó rí ṣe àwa ti Kòròdú pẹ̀lú àṣẹ ọ̀gá wa òun la mọ ẹsẹ̀ tá gbé tọrọ bàdó tó fi wọlé dé ní ọ̀gbúrò bàdó mọ̀ ń kòdù ó wà káàkiri lóríṣiríṣi nǹkan ṣé síkọ́rìtì ní lọ́wọ́lọ́wọ́ yìí àdéhùn ọmọ kan tán wá láti ilẹ̀ Fúlàní lọ́hùn tán wọ̀lú tán níwèé tán ní kankan wọ́n dẹ̀ lọ kó wọn bí tán kó wọn sí tán dẹ̀ ń lọ àwọn òṣìṣẹ́ tó àwọn òṣìṣẹ́ pé kéèyàn máa pariwo ìṣègbàṣe àìmọye ọ̀daràn àìmọye àwọn ọlọ́pàá àwọn amú ọfọlọ́pàá ni àwọn amú ọfúnjọba so àwọn òun ṣe pé àwọn camouflage
bẹ́ẹ̀ tó bá tàsìkò ṣùṣù wàhálà kíjọba kó tẹ̀ kán gbéṣẹ́ yẹn lẹ̀ kán sọ pé wọ́n sáyẹ̀nsì kán wo àwa àti bandit kán wò wá àwọn òní kò sí bandit but ọlọ́run á jù wọ́n lọ ọlá pé ilẹ̀ Yorùbá láwà. tó oríṣiríṣiríṣi tí wọ́n dánwò nìyẹn. Gani Adams náà wá sọ̀rọ̀ right up on oríbi tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òun pẹ̀lú Sunday Igboho àti irú ẹ̀bùn. Ààrẹ Ìbà Gani Adams breaks silence, says he has nothing against Sunday and Iruekun, but rejects personal attack. The Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Ìbà Gani Abiodun Adams, has broken his silence amid growing criticism on social media, insisting that he has no personal grudge against Sunday or the Iruekun security network. Speaking during the celebrations of the Ifa festival organized by the Olokun Foundation, a non-governmental organization dedicated to promoting the cultural heritage of the Yoruba people, Adams said he welcomed the establishment of more community-based security outfits to tackle insecurity across the southwest. Ṣóòtọ́ ni kó welcome ẹ̀. Ṣóòtọ́ ni because ìwà tó ń wù tá à ń rí ìsọkúsọ tó ń sọ lórí Iruekun ó fi jẹ́ ká mọ̀ pé n tó sọ irọ́ ni. He doesn't welcome anything. According to him, the region needs as many credible security organizations as possible to protect lives and property from banditry and other criminal activities. However, he warned that such initiatives should not be used to undermine the sacrifice and achievement of those who have spent decades fighting for the Yoruba cause. Ṣùgbọ́n o kì í ṣe pé kẹ́ wá dágbé ẹlẹ́tàn kẹ́ máa fi tákù àbí kẹ́ máa fẹ́ fi tẹ́sítà àwátà tí ẹ̀sìn tì ló mọ́lẹ̀. Nǹkan tí Mongo Park sọ ni onígo Mongo Park n tó sọ ni ó dẹ̀ gbé Iruekun ẹ̀ dé ó dẹ̀ fẹ́ tẹ gbogbo àwátà tí ẹ̀sìn tì mọ́lẹ̀. Wọ́n tẹ̀yìn mọ́lẹ̀ wọ́n ní kẹ́ má ṣiṣẹ́ ẹ̀yin ní kẹ́yìn náà rẹ́dì láti kó àwọn ọmọ ogun yín tẹ́lẹ̀ ní kẹ́ kó wọn síta kọ́bẹ̀sì níjà fúnlẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ẹ ní inú tó dáa ni tí ìbá ṣe pé ìjà àgbà kì í tán èmi ju ọwọ́ ojú mi tẹ̀ ń bá kiri tọ́sọ̀ ní Yorùbá ní pé à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀ ká ní kó má sí yẹn tẹ́ ń ṣe ìjà lára tẹ́ ń ṣe kó jẹ́ pé ẹ ṣe nọ́mà kálẹ̀ ṣe nọ́mà kẹ́ má ṣèjà lára ni bí Ìgbòho ṣe bẹ̀rẹ̀ kó lé mo sọ níjẹta àbíjọ́ wo wàláhì kò lè rárá lẹ́ni tínú ẹ̀ bá dáa tó dẹ̀ láníyàn tó dáa sọ́mọ làkejì àbúrò mi Ọlọ́run ti ṣe máa bọ̀ ọ̀yàyà ìtíwọ̀ náà dálẹ̀ yìí ọ̀yà ó máa compliment OPC yín ni nkọ́kọ́ ṣó làwọn afẹ́kẹ́ mú jáde ìtafẹ́kẹ́ mú jáde ní ààbò fún ìran Yorùbá ntafẹ́ nìyẹn but ẹ̀yin lẹ́sọ́ di fracas ẹ̀yin lẹ́sọ́ di competition ẹ̀yin lẹ́sọ́ di pé ọmọ ìdí ọ̀ṣà ìwà àwa náà gbọ́dọ̀ gbapò lọ́wọ́ ẹ̀ rárá kó sẹ́ni tó ń dupò kó sẹ́ni tó fẹ́ fún yín ní accolades akọ̀ máa yìnyín ni àwọn afẹ́nu yìnyín pé àwọn ẹni yóò lọ ṣe dáadáa fún wa nílẹ̀ Yorùbá dẹ̀ máa mọ̀ yìí nobody tí wọ́n bí kú kó jáde síta kó máa wá fẹnu àtẹnu office of the Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn tó ti jẹ past kò sẹ́nikẹ́ni tó fẹnu àtẹnu wọn nínú ọmọ Yorùbá it's a respectable office but unfortunately ẹ̀yin lẹ́jẹ̀lẹ́ sọ gbogbo ẹ̀ dídàkúdà kalẹ̀. You are the worst Ààrẹ Ọ̀nà Kakanfò. I must confess to you if you don't know. You are the worst of them all. And making you Ààrẹ Ọ̀nà Kakanfò, to me, it was a mistake. One, you are not even qualified because you are not Yoruba. You were born in Arigidi, but you are not originally from Arigidi.
You are a tapa man. Àwọn tó mú ẹ sọ fún wa now. So you don't even fit that office, and that is why you don't know the importance. That's why the Yoruba family do you feel everybody feel they want lórúkọ àwọn àgbàlagbà. There was a time Gani even said that office is higher and bigger than any ọba. Ẹ̀ṣẹ̀ tó ṣe àwọn ọba yẹn pọ̀ torí gbogbo ọba wa fín. Èyí tí wọ́n torí ẹ̀yọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni kò dáàbò bò generalismo olórí ológun tó ń ṣíwájú ogun. Wọ́n lórí ogun kò ní gbẹ̀yìn ogun, jagunjagun ló ń bọ̀. Ẹni ológun tó bá dìde nílẹ̀ Yorùbá yìí, ó da ẹ̀ ló yẹ kó, ó da Ààrẹ Ọ̀nà Kakanfò ló yẹ kó wà. Bọ̀ tí ààrẹ bá ti wá di ẹni tó jẹ́ pé òun gan ló ń dẹ pápẹ́ kú sílẹ̀ fún ẹnikẹ́ni tó dìde bí ológun nílẹ̀ Yorùbá. Kí ló kù? Mo gbọ́ lẹ́nu Dáúdà ni tó sọ specific number of DSS tó wá sílé Ìgbòho. If he had no foreknowledge of àwọn tó wá, how would he know the specific numbers àwọn tó wá? Because they planned the move together, because they planned it, they executed it together. If care is not taken, bóyá ni Dáúdà kò sínú àwọn tó lọ bẹ̀. Because ó go more specific numbers àwọn tí wọ́n lọ sílé Ìgbòho tó lọ invade ilé Ìgbòho 2021. Ló ṣe máa ń tẹnu mọ́ pé Ìgbòho bá fẹ́ sísá lọ ni because ó mọ ọdún báwọn ṣe barricade inú ilé ẹ̀yẹn. Olórin kan ní iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé, iṣẹ́ Ọlọ́run ni bí Ìgbòho ṣe escape nípa pẹ́tẹ́dẹ́lẹ̀ fún. Ó lọ Ọlọ́run ṣe mọ̀ọ́mọ̀ padà lọ mú Ìgbòho wá kó wá jẹ́ pàṣán tó lọ fi nà yín lọ́wọ́ ẹ̀. Àbúrú tẹ́ ṣe ló padà dàdó yín lórí ẹ̀rí sìn. Ẹ ti ń wọlé kò sẹ́ni tó gbóhùn yín mọ́. I must confess to you, people are not even ready to listen to you. Gbogbo fíìmù táwọn yín ṣó ta ti ṣó so far ẹ lọ gbogbo kọ́mẹ́ǹtì tó wà orí Facebook mo ti download wọn ẹ lọ gbogbo kọ́mẹ́ǹtì tó wà lórí ẹ èpè ránṣẹ́ fún yín èpè. People are wise now. Mo fọlọ́n búra ìka tẹ́ ẹ ṣe fún Ìgbòho lọ́lọ́run wá fi yẹ̀ jẹ́ yín padà. That's why I tell you relevant. No amount of slandering pinni kan tó ń kẹsọ lórí ayé ò ní gbà. Ẹ bá wo ló máa tó dalẹ̀ Yorùbá ẹ kà ń ṣe kinní kan àwọn 30 years 60 50 years àwọn gbogbo yẹn campaign after death after election campaign after election. Gbogbo ìrìn tí ìlú ẹkùn rìn à ń rí gbogbo ìrìn tó ń rìn à ń rí ìfẹ́tẹ̀. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí wọn ní Kwara State nísìn 176 èèyàn mo fọlọ́n búra bóyá wọ́n ti fi 55 million bẹ̀ wọ́n tó gbà ó àwọn ẹbí àwọn tó jí gbé yẹn wọ́n ti lọ wá 55 million wà tó gbà ó wọ́n nìkan bọ̀ gbà mí sí nígbà tíjọba bá wọn dá sí. System tí wọ́n lò fáwọn ọmọ yáwọ́ta ó ní wọ́n lò fáwọn ilé náà sí wọ́n tó ká àwọn ọlọ́mọlẹ̀ gọ́fìmẹ̀ntì sọ £1 àdúgbò bá ti ń jíyàn gbà máa jẹ́yàn tí yín náà kọ́ wà kútú wéjì a máa wá wọn máa jí wọn gbé padà. Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ní nísìn ojú fún ojú. They release odindi 176. Tí Ìgbòho bá lọ sí Kwara yẹn tán lọ ṣe gbogbo tán ṣe yẹn kọ́rọ̀ dá ní gbogbo ṣe dá táwọn ọmọ káyà máa jáde síta tó wá ń pariwo páwọn èèyàn àwọn 176 ni wọ́n ti jí gbé nígbàtẹ́ ní kí Ìgbòho máa wà báwọn náà ṣe máa rí wọn gbà ìjọba gbọ́ ìjọba dá sí kò pé 2 weeks o wọ́n ti release àwọn ẹni yẹn àní tó bá jẹ́ irú sísítẹ́ẹ̀mù ìkódà kó ṣe irú fíìmù ìbáyìí ní Ìgbòho kàn bá wa ṣó ó ti tó wà ẹni wá rí dínkù gbogbo effort yẹn lákàwọn ọmọ yẹn jáde ṣe wá ṣó fíìmù àti Gani Adams kẹ́ra gbẹ́bẹ́ yẹn kẹ́tìmá lẹ́bẹ́ yẹn. We are not fools. We are not fools. You can't fool us. You can fool some people always, but you cannot fool everybody every time. Never. You can fool some. Àwọn tó ń jẹ lábẹ́ ẹ lè máa fool wọn gbogbo àwọn yẹn lè máa lajú bá ti rí ẹ̀yà máa sọ gẹ̀dẹ̀ sọ́bọ̀ ọ̀bọ̀ máa bẹ́ẹ̀ ṣeré gbogbo ni torí kò ní làákàyè ju ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ
òun àwọn tẹ̀lé yẹn wọn lákàyè ju tán ní jẹ lábẹ́ yín lọ àwọn tó ń gbọ́n nínú wọn tó ń gbọ́n tójú wọn ńlá làwọn tó ń kúrò bẹ́ẹ̀ tọ́wọ́ pé irú ẹkùn ìníkọ̀ rẹ̀ tó láti wá irú ẹ̀ láti wá eléyìí ṣe ń tà ń fẹ́ ẹ̀dá lọ́jọ́ ìwọ̀n a lè sọ fún òun náà kó fún rẹ̀ brain àwọn tó ń kúrò nílùú ẹ̀ tó ń kúrò ní OPC tó ń wá yẹn pàápàá jùlọ tó wá látọ̀dọ̀ Gani pé àbá tèmi gan ni kó má gbà wọ́n kó padà sọ́dọ̀ Gani àbá tèmi nìyẹn àfi if they can swear allegiance ní gbogbo ọ̀nà táwọn bá ti dálẹ̀ nǹkan báyìí ní kò ṣẹlẹ̀ sáwọn àwọn kúrò tọkàntọkàn ni àwọn wá jọ́ni ẹni ní tòótọ́ ó Ìgbòho dẹ̀kọ̀ náà jọ́yìn irú ẹkùn ni wọ́n wá jọ́yìn nígbà tó ní pé irú ẹkùn ṣòdodo irú ẹkùn gbèjálẹ̀ Yorùbá tòótọ́ ẹ wo nílé tán bí Ìgbòho tiẹ̀ participate directly bẹ́ẹ̀ tó ti kó rire bá wọn gbogbo wá 76 yẹn they are torn now ikú òpá kankan nù wọn whereas àwọn Fúlàní yẹn ní condition tí wọ́n gbé àwọn ẹbí pé tí wọn bá wá owó tán ní káwọn wá àwọn máa fẹ́ àwọn obìnrin tó dọ́mọge inú wọn ọmọ kan wà tí BBC tó lọ interview bá mi show lady yẹn a sì máa ṣe fídíò mi tẹ́ bá wò lọ́la lágbára lọ ẹrú ọmọge yìí ìbáwá náà tí Fúlàní máa fẹ́ wọ́n ti plan ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ fáwọn ẹbí wọn àwọn tó dọ́mọge inú wọn àwọn máa fẹ́ wọn tọ́ bá dẹ̀ ti fẹ́ wọn wà lẹ́ẹ̀lẹ́ ní wọn láíláí because wọ́n máa pé wọn kiri ní ìtọ́ máa fẹ́ lọ Maiduguri ìtọ́ máa fẹ́ lọ Gombe ìtọ́ máa fẹ́ lọ Katsina ó parí wọ́n dà wọ́n lú ẹ̀lẹ́ ní wọn mọ́ wọ́n wá sọ pé àwọn tó kù táwọn ò lè fẹ́ àwọn máa pa gbogbo wọn ni nígbà tí Ìgbòho lọ káwọn ọmọ lọ ní yarí pé kí Ìgbòho má wà mọ́ ló di tá a gbọ́ gbogbo nǹkan yìí ni wọ́n fi rìsíìtì owó tán san hàn wá wọ́n dáṣẹ́ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni tí Ìgbòho ò bá lọ kọ́rọ̀ yẹn di wàhálà ọmọ ilé má ti jáde dọ̀la wọ́n lè má ti jáde di ọ̀la wọ́n lè má ti jáde dọ̀la ẹ máa jáde ẹ máa bú wọn ẹ máa sọ̀rọ̀ sí wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa nílẹ̀ Yorùbá ká tọ́lọ́rẹ́ ìtara wa inú mi dùn ṣé ok ẹ jẹ́ ká accept OPC náà ti bẹ̀rẹ̀ tí wọ́n àbí ṣe rí kò le ẹ jẹ́ kó OPC máa ṣe tí wọ́n lọ ní ibi táwọn wà kí Ìgbòho náà máa ṣe tiẹ̀ lọ àtàwọn security tó kù tán gba ti Ìgbòho kí wọ́n jọ pawọ́pọ̀ kán máa ṣe tí wọ́n lọ níbi tán wà kò jù bẹ́ẹ̀ lọ so àbòfin wà nílẹ̀ Yorùbá sí dáadáa ni èyí tí Ìgbòho bá lè ṣe tí àwọn other security bá lè ṣe OPC bá wa ṣe ẹ wo gbà tí ọ̀rọ̀ wákìlì ṣẹlẹ̀ ẹ wò gbà tí ọ̀rọ̀ wákìlì ṣẹlẹ̀ àwọn lẹ́yìn Ìgbòho ló discover wákìlì Ìgbòho ló jẹ́ ká mọ̀ pé ọ̀kan jẹ́ wákìlì bọ́tà ló lọ mú wákìlì àwọn ọmọ OPC ipò ṣe yẹ kó rí nìyẹn gbà yẹn kò sí pé nìkan àtàkẹ́ nìkan inú gbogbo àwa Yorùbá pátá inú wa ló dùn tí inú tó kódà ìṣẹ́gun dé bá Ìgangan nígbà yẹn but unfortunately ó kàn di pé competition wọ ni ló di nǹkan tí ó di faction kò yẹ kó jẹ́ faction tẹ́wárí gbogbo fíìmù tẹ́ ìṣó yìí ẹgbẹ́ editor tó dáa kọ́ bá yẹ edit ẹ̀ dáadáa ẹ wá fẹ́ tú ẹ kí Yorùbá gbàgbọ́ gan ẹ wá inú gbogbo gangan lọ ẹ lọ sí Ọ̀yọ́ National Park kẹ́ ẹ wọ bẹ́ẹ̀ kẹ́ ẹ wọ Ọ̀yọ́ National Park wọ́n gbé sẹ́yìn báyìí kárí ibi tó ń gbé sí pé this is Ọ̀yọ́ National Park kẹ́yìn náà wọ bẹ́ẹ̀ àwọn o àwọn àjẹ tàbí kẹ́ ẹ wá dùgbò kìjikìji kan ẹ ló gbọ́ bí tẹ́ ẹ ṣe ń ṣe yìí àwa kan wà táwọn pé fíìmù lẹ̀ ṣó original ọmọ ogun ẹ̀yin náà wò ẹjẹ́ fi wálẹ̀ pẹ̀lú ẹ̀ kẹ́ ẹ wo ìlú tó pè ní ìlú ẹ̀kún kò ṣe fi lájà lọ́wọ́ ẹ bá fi kú oró oya confam ẹ wọ àwọn ọmọ ẹ wọ àwọn boys mi ẹ bá ń ṣe wọn.
ṣe meeting fún un